Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo àwọn ọmọ Yorùbá orílẹ̀ Côte d'Ivoire tá a bá jẹ́ Mùsùlùmí àtọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbàlagbà. So hallelujah fún gbogbo àwọn onígbàgbọ́ náà àtọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbàlagbà. A sì kú àwọn ẹlẹ́sìn àdáyébá náà pé àbọrúbọyò fún ọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbàlagbà. Ọlọ́run ọba yóò máa fún wa yóò máa bú tì wá kò sì ní kú wálẹ̀ nígbà kankan. Èmi gẹ́gẹ́ bí àyè tẹ́ fi mí sí gẹ́gẹ́ bí ọba gbogbo àwa Yorùbá ní orílẹ̀ Côte d'Ivoire. So mo tún bá àwọn ọmọ Yorùbá àtọmọ Nàìjíríà lápapọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ẹ sí mo kí a pé a kú palẹ̀mọ́ ti ìbò tí ń bọ̀ lójú ọ̀nà yìí. Ọlọ́run ọba yóò jì kó bá wa láyé kó bá wa láàyè, so kò ní bá wa nísàlẹ̀ pẹ̀lú ògbọ́n náà, àlàáfíà ara náà fi bá wa láyé. So a ní láti máa pera wa sí àkíyèsí lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí wípé ìgbà míì ìgbàgbé a máa ṣe èèyàn. So ṣùgbọ́n tá a máa ń tara wá jí lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa rántí àwọn nǹkan tó yẹ ká ṣe. A ti fún wa ní àwọn ọ̀rọ̀ síwájú tẹ́lẹ̀ pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ọ̀rọ̀ bó wọn tí wọ́n fẹ́ dì, ká má bá wọn dá sí pé àbá wọn ṣe campaign tàbí àbá wọn kiri káàkiri, ká sì má bá wọn dá sí ọ̀rọ̀ àríyànjiyàn tí máa ń bẹ́ẹ̀lẹ̀ lórí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti bára wa sọ ní òbí ẹ̀ẹ̀mejì. Ìtọ́ wá ṣe pàtàkì tí a tó fẹ́ sọ fún wa lónìí báyìí nísìnyí pé a mọ̀ pé ní ọjọ́ Sátidé tí í ṣe on 25 táwọn fàṣẹ́pò nílé Vincent October náà ni wọ́n dìbò. So àwọn nǹkan tí a sọ yìí tẹ́lẹ̀ láti rí pé ká fi ránra wa létí ó sì tọ̀ wá sínú ìjíròrò gbogbo àwa executive ọmọ Yorùbá lápapọ̀ ti Côte d'Ivoire. Ó ní pé yóò dùn mọ́ wa tí a bá lè mú ojú kúrò nípa ọ̀rọ̀ pé a lọ mọ sí ṣọ́ọ̀bù wa sílẹ̀ tàbí a máa lọ sí ọjà láti lọ mọ tẹ igbá ní ọjọ́ tí ìbò bá kù ọ̀la àti ọjọ́ tí wọ́n bá ń dìbò yìí náà lọ́wọ́lọ́wọ́ àti ọjọ́ kejì ọjọ́ tí wọ́n bá dìbò yìí parí, ṣé a fi wo bí ìlú ṣe tutù sí kó tó di pé a máa lọ síbi ìṣòwò wa. Torí wípé nǹkan dáadáa náà lè sùn máa sùn, kì í ṣe pé àwọn ìjọba ni wọ́n wà ìgbésí rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ọ̀tá tí wọ́n wà nígboro táwọn ṣe tán láti rí pé káwọn máa jalè kí wọ́n máa kóra wọn kí láti máa lọ fọ́ ṣọ́ọ̀bù. So torí ẹ̀ ló fi yẹ ká ṣe gìdọ̀. So bàbá fi jọ́ mẹ́ta lẹ̀ láti pé a fi ṣe sàrà fún ìdáàbòbò ara wa àti dúkìá wa, àrùkù tí burú. Nítorí náà a fi àsìkò yìí pé àtọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbàlagbà pé ká dákun ká má jẹ́ kí owó wà lójú. Tó bá wà lójú tó wà lọ́kàn pọ̀, ọjọ́ mẹ́ta fẹ́lòmíì bíbọ̀ jẹ́ pé àsìkò yẹn náà ni ó rí bìdíyà àti ọyẹ kó wọ̀n rí láyé ni. Wọ́n tá a bá fàsìkò yẹn tá a bá fi dáàbò bo dúkìá wa àtẹ̀mí ara wa náà ọ̀dà púpọ̀. So Ọlọ́run ní jẹ́ nǹkan fún ọ ṣẹlẹ̀ àgbòrò aburú, ṣùgbọ́n wọ́n ní èèyàn máa fi àbámọ̀ síwájú ni èèyàn fi sẹ́yìn. Kò yẹ kó jẹ́ pé kí àbámọ̀ ṣẹlẹ̀ tán ká tó máa wí pé àbámọ̀ àṣìṣọ báyìí. So fún díẹ̀ yìí là fi rán gbogbo ara wa létí wípé ká jọ ká ṣe sùúrù ọjọ́ mẹ́ta náà kò tí ì burú jù. Ọlọ́run ọba kò ní bá ẹnìkọ̀ọ̀kan wa jẹ́, kò sì ní bá owó ẹnìkọ̀ọ̀kan tí máa ṣe kò ní bàjẹ́. Ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta gbogbo sàrà tàbí èrè tó bá yẹ ká rí tàbí ṣe sàrà Ọlọ́run ọba yóò tó bá ní fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò nígbà tá a bá bẹ̀rẹ̀ ṣe wà padà. So àárọ̀ wa ni torí a fẹ́ kí a ṣiṣẹ́ jẹ fún àwọn tí wọn ò bá ní sí wàhálà. Ọkẹ́ fún díẹ̀ yìí gbogbo obìnrin ẹ tó wà ní bíláàkì ni ẹ tó ní ṣọ́ọ̀bù ni ẹ tó jẹ́ wípé ó ń kiri gbá ni ẹ jẹ́ àṣẹ̀bí ọjọ́ mẹ́ta yẹn torí àwọn ọmọ ọ̀tá nítorí bí wọ́n bá jẹ́ pé nǹkan ìjọba ní bá ń bàjẹ́ agbára ọlọ́pàá ọ̀ka wọn. So ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan àlejò ní wọ́n bá bẹ̀rẹ̀ sí bàjẹ́ tí wọ́n kóra wọn kí tí wọ́n fọ́ ṣọ́ọ̀bù kí àwọn ọlọ́pàá wọ́n lè pa àwọn òní rínà ríyò, wọ́n sì lè pé àwọn òṣọ̀gbàṣọ̀ fíṣẹ́ẹ̀tì láti kápá gbogbo àwọn tí wọ́n fọ́ ṣọ́ọ̀bù kí. Torí náà Ọlọ́run ní ṣe ẹrù wa lẹ́rù olè, kò sì ní ṣe ṣọ́ọ̀bù wa ní ṣọ́ọ̀bù tí wọ́n ó dojúkọ
láti wá sí ìjàmbá fún wa mẹ́. Olóògbé Ọlọ́run ìrọ̀rùn ni yóò bàdé, ìrọ̀rùn láti wọnú rẹ̀, ìrọ̀rùn náà ní láti máa lò lọ. Olóògbé Ọlọ́run kankan oníṣẹ́lẹ̀ kankan o. Àṣàdúrà ọlá àwọn alálẹ̀ yóò sì rí nù. Àṣàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí àdúrà olúkálùkù ọgbà àtọkùnrin àti obìnrin. Ìdùnnú àtayọ̀ láti máa pàdé ara wa ní gbogbo ìgbà. Ó dà ó dìgbà díẹ̀ náà.